And then I listen to people on social media. They will say, Governor Maori, nothing will happen to them and all of that. And I said to myself, they probably don't know who their governor is. Orekpe aṣiwèrè gbàgbé. Irú ọ̀dájú gọ́vnà wo lélẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé ò sọ yìí tán. Ó ní no life is more important than another. Sí Oríyọmí Òkìkí ọmọ Àmúsà. Eléyìí ò dá o. Àwa náà kò kó dunú pé àwọn ẹ̀mí kan sọnù ṣùgbọ́n ẹ máa rántí àtẹ̀yìnwá ẹ má yàlá ẹ mọ orí gọ́vnà. Professor about the stampede in Islamic high school. Quite avoidable, and the innocent lives lost. Some of them future inventor, some of them future president Ilewambe, some of them future governor state Ilewambe, but the dream is dead. And then I listen to people on social media. They will say, Governor Maori, nothing will happen to them and all of that. And I said to myself, they probably don't know who their governor is, because Prof needed justice with mercy. But over there, ọmọ tí tèmi wà nínú àwọn tí wọ́n kú yẹn, I will be saying something totally different. I know life is bigger than any life. When my records need Macron, I was at, I think it was management meeting or board meeting. When they moved, when you were okay, this is the health policy, over health insurance. There's gold, premium, and then regular. Okay, you want the proposal? Okay, I'll say managing director. I'll say I want the gold. I want this one. And I said to them, wait, the life of my driver, is it inferior to my own life? So if they be regular or won't deserve, they need deserve, because health is an issue of sometimes life and death. Record she wanted. I did not approve their proposal. Instead, I said, to buy them they afford the need premium or regular for everybody. That is what you should do. From me, the managing director, to my driver. When it comes to life, we're equal. And even before God, we're equal. So it's easier for people to say, but I want to marry me, I'm a so the 35 innocent souls, and under my watch, only be a big friend to Jerry. Pẹ̀lú gbogbo àìlera ìṣòjòjò ọkàn Alhaji Oríyọmí Hamzat sí àwọn ọmọ tó bá ìṣẹ̀lẹ̀ láabi yìí lọ kọ́lọ́ má jẹ́ ká irú ẹ̀ mọ́. Àmín. Alhaji Oríyọmí Hamzat wọ́n má sì tún yọjú sí magistrate court nílùú Ìbàdàn tó bá jẹ orí ahun ó kànú olóore. Èmi mọ̀ wípé kàkà kí ọmọ olóore ó jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ kò wá sí nǹkan kan tá a nídìí lẹ́nu gbogbo ọmọ Nàìjíríà báyìí ni wípé àdúrà ní Oríyọmí Hamzat ò mọ̀ ṣèkà Naomi náà ò ṣèkà oore ni wọ́n fẹ́ ṣe aráàlú orí ló wá ń dibi lọ́wọ́lọ́wọ́ báyìí kí wá ló tún kù Ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn kò ní máa wò wọ́n ràn kí ọmọ olóore kó jì sọ́fìn ayé àdúrà la nídìí báyìí lẹ́nu ọkùnrin lẹ́nu obìnrin lẹ́nu ọmọdé lẹ́nu àgbàlagbà lẹ́nu lọ́balọ́ba lẹ́nu ọ̀tọ̀kùlúùlù lẹ́nu onílé lẹ́nu àlejò lẹ́nu àáfàá lẹ́nu pásítọ̀ lẹ́nu babaláwo àdúrà la nídìí o kọ́lọ́wọlá òbí tí Alhaji Oríyọmí Hamzat ti ara wọn jáde kọ́lọ́wọlá gbogbo orí tí wọ́n ti ṣoore fún Oríyọmí Hamzat mọ̀ sóore o
bẹ́ẹ̀ ni àtẹ̀yí táwọn gan mọ̀ pé oore làwọn ṣe àtẹ̀lẹ́yìn tí wọ́n mọ̀ tó lè jẹ́ pé táwọn yẹn bá ti jí lójúmọ́ ayé wọ́n mọ̀ ṣàdúrà fún Oríyọmí Hamzat ni wọ́n lọ́kùnrin tó ń jẹ lábẹ́ wọn wọ́n lóbìnrin tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá ọmọdé tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá àgbàlagbà tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá arúgbó wọ́n lá àwọn opó wọ́n lá bàbá ọmọ kéékèèké Oríyọmí Hamzat o àdúrà la nídìí àdúrà ẹ má jẹ́ ká pariwo mọ́ àdúrà la nídìí báyìí Ọlọ́run ọbẹ̀ Elédùmarè má wò wá gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ má sùn Oríyọmí dọwọ́ rẹ̀ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n dọwọ́ rẹ̀ bá a kó gbogbo wọn yọ olóore ni gbogbo wọn bá a kó gbogbo wọn yọ ìwọ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ìwọ ló yọ Yusufu ní kànga bá a kó Oríyọmí Hamzat yọ àti gbogbo àwọn tọ́rọ̀ náà kàn lọ́wọ́ adigun àwọn èèyàn ń dákú ní high court lánàá ìwọ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè wọ́n lá gbogbo orí gbogbo ẹnu tó ń jẹ lábẹ́ Oríyọmí wọ́n láwọn tí ò tí mọ̀ pé òun fẹ́ gba ẹ̀bùn oore ní December ìtọ́jú pé Oríyọmí á kàn ta lọ́rẹ pé yá gbà ilé tí mò ń kọ́ fún ọ lọ́wọ́ lélẹ̀ mọ́tò tí mo fẹ́ rà fún ọ lélẹ̀ táwọn ẹni náà gan mọ̀ pé àwọn máa gba oore bẹ́ẹ̀ ní December lọ́dọ̀ Oríyọmí tó wá rí pé ìṣẹ̀lẹ̀ láàbí wá ṣẹlẹ̀ Oríyọmí olóore ni aláàánú ni ẹyinjú mẹ̀kúnnù mà ní olóore ọ̀gbọ́dọ̀ kú sípò ìka Ọlọ́run ọbẹ̀ Elédùmarè bá a kó wọn yọ àtìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí Oríyọmí ẹni tó lóúnjẹ ńlé gan kò lè jẹun ẹni tí ò lóúnjẹ ńlé wọ́n ti wà láàwẹ̀ báyìí torí pé Oríyọmí Hamzat náà ló máa ń fún wọn lóúnjẹ wọ́n lá gbogbo ẹnu tó Oríyọmí Hamzat ń bọ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè eléyìí kì í ṣe toríyọmí Ọlọ́run bá wa kó wọn yọ àti gbogbo àwọn tọ́rọ̀ náà kan bá wa kó gbogbo wọn yọ Ọlọ́run àdúrà la ní ìdí gbogbo abiyamọ ayé ẹ má sùn àdúrà lórí Oríyọmí o. Pẹ̀lú gbogbo àìlera ìṣòjòjò ọkàn Alhaji wa Oríyọmí Hamzat sí àwọn ọmọ tó bá ìṣẹ̀lẹ̀ láabi yìí lọ kọ́lọ́ má jẹ́ ká rírú ẹ̀ mọ́ àmín. Alhaji wa Oríyọmí Hamzat wọ́n má sì tún yọjú sí magistrate court nílùú Ìbàdàn tó bá jẹ orí ahọ́n ó kànú olóore. Èmi mọ̀ wípé kàkà kí ọmọ olóore ó jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ kò wá sí nǹkan kan tá a nídìí lẹ́nu gbogbo ọmọ Nàìjíríà báyìí ni wípé àdúrà ní Oríyọmí Hamzat ò mọ̀ ṣèkà Naomi náà ò ṣèkà oore ni wọ́n fẹ́ ṣe aráàlú oore ló wá ń dibi lọ́wọ́lọ́wọ́ báyìí kí wá ló tún kù Ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn kò ní máa wò wọ́n ràn kí ọmọ olóore kó jì sọ́fìn ayé àdúrà la nídìí báyìí lẹ́nu ọkùnrin lẹ́nu obìnrin lẹ́nu ọmọdé lẹ́nu àgbàlagbà lẹ́nu lọ́balọ́ba lẹ́nu ọ̀tọ̀kùlóòlù lẹ́nu onílé lẹ́nu àlejò lẹ́nu àáfàá lẹ́nu pásítọ̀ lẹ́nu babaláwo àdúrà la nídìí o kọ́lọ́wọlá òbí tí Alhaji wa Oríyọmí Hamzat ti ara wọn jáde kọ́lọ́wọlá gbogbo orí tí wọ́n ti ṣoore fún Oríyọmí Hamzat mọ̀ ṣoore o bẹ́ẹ̀ ni àtẹ̀yí táwọn gan mọ̀ pé oore làwọn ṣe àtẹ̀lẹ́yìn tí wọ́n mọ̀ tó lè jẹ́ pé táwọn yẹn bá ti jí lójúmọ́ ayé wọ́n mọ̀ ṣàdúrà fún Oríyọmí Hamzat ni wọ́n lọ́kùnrin tó ń jẹ lábẹ́ wọn wọ́n lóbìnrin tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá ọmọdé tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá àgbàlagbà tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá arúgbó wọ́n lá àwọn opó wọ́n lá bàbá ọmọ kéékèèké Oríyọmí Hamzat o àdúrà la nídìí àdúrà ẹ má jẹ́ ká pariwo mọ́ àdúrà la nídìí báyìí Ọlọ́run ọbẹ̀ Elédùmarè má wò wá gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ má sùn Oríyọmí dọwọ́ rẹ̀ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n dọwọ́ rẹ̀ bá a kó gbogbo wọn yọ olóore ni gbogbo wọn bá a kó gbogbo wọn yọ ìwọ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ìwọ ló yọ Yusufu ní kànga bá a kó Oríyọmí Hamzat yọ àti gbogbo àwọn tọ́rọ̀ náà kàn lọ́wọ́ adigun àwọn èèyàn ń dákú ní high court lánàá ìwọ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè wọ́n lá gbogbo orí gbogbo ẹnu tó ń jẹ lábẹ́ Oríyọmí wọ́n láwọn tí ò tí mọ̀ pé òun fẹ́ gba ẹ̀bùn oore ní December ìtọ́jú pé Oríyọmí á kàn ta lọ́rẹ pé yá gbà ilé tí mò ń kọ́ fún ọ lọ́wọ́ lélẹ̀ mọ́tò tí mo fẹ́ rà fún ọ lélẹ̀ táwọn ẹni náà gan mọ̀ pé àwọn máa gba oore bẹ́ẹ̀ ní December lọ́dọ̀ Oríyọmí tó wá rí pé ìṣẹ̀lẹ̀ láàbí wá ṣẹlẹ̀ Oríyọmí olóore ni aláàánú ni ẹyinjú mẹ̀kúnnù mà ní olóore ọ̀gbọ́dọ̀ kú sípò ìka Ọlọ́run ọbẹ̀ Elédùmarè bá a kó wọn yọ àtìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí Oríyọmí ẹni tó lóúnjẹ ńlé gan kò lè jẹun ẹni tí ò lóúnjẹ ńlé wọ́n ti wà láàwẹ̀ báyìí torí pé Oríyọmí Hamzat náà ló máa ń fún wọn lóúnjẹ wọ́n lá gbogbo ẹnu tó Oríyọmí Hamzat ń bọ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè eléyìí kì í ṣe toríyọmí Ọlọ́run bá wa kó wọn yọ àti gbogbo àwọn tọ́rọ̀ náà kan bá wa kó gbogbo wọn yọ Ọlọ́run àdúrà la nídìí gbogbo abiyamọ ayé ẹ má sùn àdúrà lórí Oríyọmí o.
pẹ̀lú gbogbo àìlera ìṣòjòjò ọkàn Alhaji wa Oríyọmí Hamzat sí àwọn ọmọ tó bá ìṣẹ̀lẹ̀ láabi yìí lọ kọ́lọ́ má jẹ́ ká irú ẹ̀ mọ́ àmín. Alhaji wa Oríyọmí Hamzat wọ́n má sì tún yọjú sí magistrate court nílùú Ìbàdàn tó bá jẹ orí ahun ó kànú olóore. èmi mọ̀ wípé kàkà kí ọmọ olóore ó jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ kò wá sí nǹkan kan tá a nídìí lẹ́nu gbogbo ọmọ Nàìjíríà báyìí ni wípé àdúrà ní Oríyọmí Hamzat ọmọ ṣèkà Naomi náà ó ṣèkà oore ni wọ́n fẹ́ ṣe aráàlú oore ló wá ń dibi lọ́wọ́lọ́wọ́ báyìí kí wá ló tún kù Ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn kò ní máa wò wọ́n ràn kí ọmọ olóore kó jì sọ́fìn ayé àdúrà la nídìí báyìí lẹ́nu ọkùnrin lẹ́nu obìnrin lẹ́nu ọmọdé lẹ́nu àgbàlagbà lẹ́nu lọ́balọ́ba lẹ́nu ọ̀tọ̀kùlúùlù lẹ́nu onílé lẹ́nu àlejò lẹ́nu àáfàá lẹ́nu pásítọ̀ lẹ́nu babaláwo àdúrà la nídìí o kọ́lọ́wọlá òbí tí Alhaji wa Oríyọmí Hamzat ti ara wọn jáde kọ́lọ́wọlá gbogbo orí tí wọ́n ti ṣoore fún Oríyọmí Hamzat mọ̀ sóore o bẹ́ẹ̀ ni àtẹ̀yí táwọn gan mọ̀ pé oore làwọn ṣe àtẹ̀lẹ́yìn tí wọ́n mọ̀ tó lè jẹ́ pé táwọn yẹn bá ti jí lójúmọ́ ayé wọ́n mọ̀ ṣàdúrà fún Oríyọmí Hamzat ni wọ́n lọ́kùnrin tó ń jẹ lábẹ́ wọn wọ́n lóbìnrin tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá ọmọdé tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá àgbàlagbà tó ń jẹ lábẹ́ wọn wọ́n lá arúgbó wọ́n lá àwọn opó wọ́n lá bàbá ọmọ kéékèèké Oríyọmí Hamzat o àdúrà la nídìí àdúrà ẹ má jẹ́ ká pariwo mọ́ àdúrà la nídìí báyìí Ọlọ́run ọbẹ̀ Elédùmarè má wò wá ràn gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ má sùn Oríyọmí dọwọ́ rẹ̀ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n dọwọ́ rẹ̀ bá a kó gbogbo wọn yọ olóore ni gbogbo wọn bá a kó gbogbo wọn yọ ìwọ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ìwọ ló yọ Yusufu ní kànga bá a kó Oríyọmí Hamzat yọ àti gbogbo àwọn tọ́rọ̀ náà kàn lọ́wọ́ adigun àwọn èèyàn ń dákú ní high court lánàá ìwọ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè wọ́n lá gbogbo orí gbogbo ẹnu tó ń jẹ lábẹ́ Oríyọmí wọ́n láwọn tí ò tí mọ̀ pé òun fẹ́ gba ẹ̀bùn oore ní December ìtọ́jú pé Oríyọmí á kàn ta lọ́rẹ pé yá gbà ilé tí mò ń kọ́ fún ọ lọ́wọ́ lélẹ̀ mọ́tò tí mo fẹ́ rà fún ọ lélẹ̀ táwọn ẹni náà gan mọ̀ pé àwọn máa gba oore bẹ́ẹ̀ ní December lọ́dọ̀ Oríyọmí tó wá rí pé ìṣẹ̀lẹ̀ láabi wá ṣẹlẹ̀ Oríyọmí olóore ni aláàánú ni ẹyinjú mẹ̀kúnnù mà ní olóore ò gbọ́dọ̀ kú sípò ìka Ọlọ́run ọbẹ̀ Elédùmarè bá a kó wọn yọ àtìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí Oríyọmí ẹni tó lóúnjẹ ńlé gan kò lè jẹun ẹni tí ò lóúnjẹ ńlé wọ́n ti wà láàwẹ̀ báyìí torí pé Oríyọmí Hamzat náà ló máa ń fún wọn lóúnjẹ wọ́n lá gbogbo ẹnu tó Oríyọmí Hamzat ń bọ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè eléyìí kì í ṣe toríyọmí Ọlọ́run bá wa kó wọn yọ àti gbogbo àwọn tọ́rọ̀ náà kan bá wa kó gbogbo wọn yọ Ọlọ́run àdúrà la nídìí gbogbo abiyamọ ayé ẹ má sùn àdúrà lórí Oríyọmí o.